pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ láàrin Chike àwọn tẹ́ ń wò wọ́n yìí àti Frank Edo's wife, tẹ́ bá ti rí ẹni obìnrin bóyá girlfriend tó bá jẹ́ pé girlfriend ni tó o bá rí girlfriend ẹ tó support ní ti Chike àti Frank Edo's wife yìí tí wọ́n ṣe tó support ẹ tó bá pé girlfriend ni o lè má rí rò girlfriend ni o sì lè kọ̀ sílẹ̀ kó máa bá tiẹ̀ lọ. Ṣùgbọ́n tá a bá ti rí ìyàwó ilé tó ń bímọ fún yàn tẹ́wá jọ ń wo fídíò yìí tàbí tó wá ń sọ wípé yes ní tó ti dáa jù tí ò lè sobìnrin yẹn léṣe òun ni nǹkan tí lady yìí ṣe pẹ̀lú bí òun àti Chike bá ṣe ń dóra wọn dòkúdò yẹn torí wípé ọkọ ẹ̀ àbándọ̀ ẹ̀ wípé wọ́n jọ ń jà. Tá a bá ti rí ìyàwó ilé tó ń bímọ fún yàn tó support irú nǹkan yìí ẹ lọ sí DNA ọwọ́ ẹ̀ ò mọ́. Tí ẹ bá ti róbìnrin tí ó support nǹkan tí ìyàwó Frank Edohosi ṣe àbí Edohosi tí ó ṣe tó support pé nǹkan tóun àti Chike yẹn ṣe ó dáa. Mi ò sọ wípé tí Frank yẹn ṣe ó dáa o pẹ̀lú pé oṣù kan oṣù méjì oṣù mẹ́ta àwọn ọkùnrin kan máa ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n á máa báyàwó wọn jà ní àjà àdíjú wọ́n á jọ máa sùn. Dóò nínú ẹ̀sìn Islam àwọn àfáà wa kan sọ fún wa wípé béèyàn ò bá kọ obìnrin sílẹ̀ ẹ ní súnmọ́ ṣùgbọ́n ẹ jọ máa sùn nínú ilé ẹ dẹ̀ máa fún lówó oúnjẹ ẹ jọ máa sùn lọ́tọ̀ọ̀tọ̀. Ìdí abátán dẹ̀ fi sọ bẹ́ẹ̀ ni wípé láti mọ̀ bóyá before kó tó kù lọ́dọ̀ rẹ̀ kẹ́ tó túká bóyá oyún bẹ lára rẹ̀ so that kò ní gbé oyún yẹn lọ síta débi wípé a wá padà wá dìjà wípé ṣèmi mo ní àbí mi kọ́ mo ní. Ìdí nìyẹn tó fi ní for bóyá 3 months oṣù mẹ́fà ní àbúṣù mẹ́ta ọ̀sẹ̀ mẹ́ta pé kéèyàn fi wò ó but o gbọ́dọ̀ máa fún lówó oúnjẹ o kàn ní gorí ẹ̀ mọ́ ni. But tó bá fi lè wá mú ẹ pé o kọ̀ sílẹ̀ kí ṣe pé ẹjọ́ fẹ́ kọra yín sílẹ̀ ó wá dúró nínú ilé oṣù kan oṣù méjì oṣù mẹ́ta oṣù mẹ́rin ara ẹ̀ ṣòkúta lóòótọ́. But àwọn obìnrin kan wà tó jẹ́ pé àlùbáríkà wà lára wọn wọ́n á wá bọ́nà bíjà ó ṣe parí débi wípé wọn ò ní lọ fi ẹ̀sìn ara wọn síta débi pọ́kùnrin mi àsí wọn lásọwọ̀ because bẹ́ẹ̀ bá ń jà oṣù kan oṣù méjì oṣù mẹ́ta tí ò súnmọ́ ìyàwó rẹ̀ along the line obìnrin yẹn lè lọ síta kí wọ́n bá sùn àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ẹ tún padà parí ìjà wà tún wá máa gùn àwọn yẹn ti jẹ lọ lára ẹ̀ kódà ó tún lè máa dókò yẹn lọ tẹ́ni yẹn bá ti dùn mọ́ tádẹ́tùn wà nílé ẹ̀ kí ló fẹ́ ṣe. Ìdí nìyẹn tó jẹ́ pé káàrò dáadáa àfi tó wáyé pé a fẹ́ kọ obìnrin yẹn sílẹ̀ pé a padà mọ́ bá tiẹ̀ lọ nìkan lèyàn lè ṣerú ẹ̀. Ó kì í sìn yìí Frank Edohosi yìí kò súnmọ́ ìyàwó ẹ̀ ó ní Chike fi láǹfààní àti máa dò. So tẹ́ bá wá èmi ò wá lọ síbẹ̀ yẹn o but ibi tí mò ń lọ gangan jù ni wípé tẹ́ bá ti rí ẹni obìnrin tó support nǹkan tí Chike àti ìyàwó Frank yẹn ṣe tó support ẹ̀ pé yes nǹkan tó ti yẹn dáa ẹ lọ ṣèwádìí dáadáa because ó ti bà ìgbéyàwó kan jẹ́ báyìí lọ́rọ̀ ọ̀rọ̀ tá à ń sọ yìí. A ti rí ọkùnrin tó tí ìyàwó ẹ̀ wọ́n jọ dájọ́ ìgbéyàwó sọ́nà ó ṣẹ̀ ṣẹlẹ̀ ni. Ìyàwó ẹ̀ wá sọ pé òun dẹ̀ like nǹkan tí ìyàwó Frank Edohosi àti Chike òun like nǹkan tí wọ́n ṣe yẹn pé ó múnú ara ẹ̀ dùn. So ó túmọ̀ sí wípé òun náà padà sí ìdí nìyẹn wọ́n fẹ́ ṣe introduction máa yẹn yẹ̀ àti introduction àti wedding ó ní òun ò ṣe nǹkan kan mọ́ because ó wò pé tóun bá padà fẹ́rú ìyàwó bẹ́ẹ̀ nǹkan tó máa ṣe nìyẹn bóyá ìṣòro bá wáyé láàrin àwọn. Tẹ́ bá ti rí ẹni obìnrin tó support irú nǹkan yẹn onírànú obìnrin ni. Èèyàn lọ máa bá àwọn tó súnmọ́ kọ èèyàn láti parí ìjà nǹkan báyìí ń ṣẹlẹ̀ o nǹkan báyìí ń ṣẹlẹ̀ o kì í ṣe wípé a ti wá sọ social media di wípé ṣe nǹkan tó bá ti wù ẹ́. So ìyàwó ilé náà wá ń support ìyàwó ilé tó wà nílé ọkọ tó ń bímọ fọ́kọ ẹ̀ náà wá ń support nǹkan tí ìyàwó Frank ṣe àti Chike wípé ó wà okay ó túmọ̀ sí pé òun náà ń ṣe. Àwọn kan wà tó jẹ́ pé kí èèyàn má ṣe gan ká má ka èèyàn
reaction tàbí ìwàsí ẹni yẹn fáwọn èèyàn kan tí irú nǹkan yẹn ṣẹlẹ̀ sí ó ti mú nǹkan yẹn wá wípé irú ẹni bẹ́ẹ̀ náà ṣe kéèyàn wá fura sí irú ẹni bẹ́ẹ̀ ni. ó kì í sìn ó ti ba wedding ẹnìkan jẹ́ sìn yìí àìmọye ilé mìíràn ló máa bàjẹ́ because àwọn ọkùnrin mi ní làákàyè débi wípé tán bá rí ìyàwó wọn tó support irú nǹkan yẹn á máa think wípé àgàgà kó jẹ́ pé irú òun àtìyàwó ẹ̀ náà ti jarújà yẹn rí á wá máa flashback lọ sáwọn ìgbésẹ̀ tí wọ́n ti jọ gbé sẹ́yìn pé àjẹ́ pé dájúdájú ó ṣe á bẹ̀rẹ̀ sí ni máa dàgbéyàwó yẹn rú láti gbà yẹn lọ. báwo lẹ́sìn máa support wípé a sọ wípé nǹkan sí Frank ṣe ò dáa ẹ̀kọ́ ló fi kọ́ pọ̀lọpọ̀ ìdílé mi àti àwọn tó ti ṣerú ẹ̀rí àtàwọn tó jẹ́ pé wọ́n mọ̀ ẹ̀kọ́ ló fi kọ́ wọn wípé ó ń lójú gbà tí a lè bóbìnrin jà mọ́ ẹlòmíì á máa ronú ibẹ̀ láti rí ọ̀rẹ́ kan tí a sọ fún wípé nǹkan tó lè ṣe ni wípé wá ọkùnrin kan tí a máa pa ìrònú rẹ̀ rẹ́ nígbà tí wàá tọkọ ẹjọ́ ń jà along the line ọkùnrin yẹn lè rí chance lára ẹ̀ kó bá sùn. nítorí wípé tá a bá ti ń jà tá a bá ń bára wájú ọkọ àtìyàwó ká máa fi ààlà sí débi wípé àfitọ́ ẹni tá a bá ní fẹ́ mọ́ lókù débi wípé kò ní mú irú àwọn nǹkan báyìí wá àìmọye irú ẹ̀ ló ń ṣẹlẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tó ẹ̀ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ladies yẹn wọ́n support nǹkan sí tí ìyàwó Frank Edowos àbí kí ló wọ́n support nǹkan tó ṣe wípé ó wà okay so ó túmọ̀ sí wípé ohun tí òun kálukú ń ṣe undergrad nìyẹn tọkùnrin bá ti bá yín jà ní tẹ́ fi máa ronú ẹ̀wọ́ ọkùnrin kan lẹ́gbẹ̀ẹ́ tí a máa pa ìrònú rẹ̀ but ọkùnrin tó ń pa ìrònú yín rẹ̀ yẹn náà ń bá inú ìyàwó tiẹ̀ náà jẹ́ ńlé. ẹ̀jẹ̀ ń dá dúró báyìí Ọlálékan Àyìndé Abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi fún polówó ọjà yín ẹ pè nọ́mbà mi 08067109598 ó dẹ̀ tún jó inú ẹ̀ ń dùn kò ní tó ṣe yẹn kò rí bíi wípé ó mistake. ìwọ tíyàwó ẹ̀ ń support ẹ̀ mi ìdálérú o máa sọ dáadáa o ìjọ tẹ bá ti gbà nítorí tó náà máa ṣe nìyẹn o a tún máa fáwọn obìnrin mi ní encourage wípé yes nítòkù táwọn á máa ṣe nìyẹn 08067109598 Ifábùkọ́lá Ifá Glory Àtàndá Olórí Àbọ̀là wọ́n wà lọ́yọ̀ọ́ ẹ bọ̀ rí ẹ bọ̀ fani ẹ lọ kàn sí wọn. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ilé ẹ bá ṣàṣe lágbára ọlọ́wọ́ bá o lágbára ọlọ́wọ́ bá Ifábùkọ́lá Ifá mi ìgbẹ̀rù bàbá mi kẹgbẹ́. bẹ́ẹ̀ ni o Ẹlẹ́dùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. àdúpẹ́ o Ẹlẹ́dùmarè ó ṣeun ẹja tó ń da ibú làmú òjò apá lọ. babaláwo Ifábùkọ́lá Ifá Glory Àtàndá Olórí Àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. ara ẹ bá mi kálọ o sádọ̀rọ̀ Àtàndá Olórí Àbọ̀là gbèsòrò débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o gbogbo ayé ló lọ síbẹ̀ o. irú ìṣòro àìsàn wo ni tiẹ̀ àìní iṣẹ́ gidi lọ́wọ́ ìpọ́njú ìkórira promise and fail ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́ kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ. ogun ni àìrọ́mọbí àìrọ́kọ tàbí aya rere fẹ́ oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. báwo ra rẹ̀ ràn kéde ojú kó jàǹkárí wọ̀ ìdènà ní ẹnìkan kò lágbára o àyàfi ọba Ìdùmarè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣèwòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀ babaláwo Ifábùkọ́lá Ifá Glory Àtàndá Olórí Àbọ̀là ẹ ṣé o Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà ẹ̀yin náà kàn sí wọn o gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́ bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifá Glory Àtàndá Olórí Àbọ̀là lẹ́ ń lọ wọ́n wà ní ìlú Péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin telephone 08032848630 tàbí 0705288104 ọ̀kàràkà yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. kí ló ní di o yọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ kò ti ṣe bẹ́ẹ̀.